torí ìjà láàrin Fúlàní. Àwọn kábíyèsí méjì wọ́n dáná sun ọmọ Yorùbá, wọ́n pa ògo ìlú run. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Èèmọ̀ rèé o, èèmọ̀ lókùtù pẹ́pẹ́pẹ́pẹ́, ìyàwó mà lóyún ọ̀nà ò bá gbọ́kọ mọ́. Ẹ gbọ́ báwo la ṣe ṣe, báwo ló ṣe ṣẹlẹ̀. Gbogbo ọmọ Yorùbá ẹ bọ́ bí, ẹ wá wojú kábíyèsí méjì nílẹ̀ Yorùbá, kábíyèsí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Yorùbá tó jẹ́ pé nítorí Fúlàní, nítorí àwọn darandaran, àwọn darandaran tá a pè ní darandaran Fúlàní, nítorí ẹ̀ ni wọ́n fi gbógun ti àwọn ọ̀dọ́ inú ìlú pàápàá, tí wọ́n fi gbógun ti àwọn ọmọ ìlú wọn tí wọ́n jọba lé lórí. Ẹ gbọ́ kí ni wọ́n ṣe? Bí wọ́n ṣe ń gbóògùn bẹ́ẹ̀ ni wọ́n ń pàṣẹ onírúurú àṣẹ. Ẹ wo bí, mi ò ní gbé yín jìnnà rárá, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí. Mo máa fojú àwọn kábíyèsí méjèèjì hàn. Ẹ wò ó, ẹ ti ń rí rògbòdìyàn kan lẹ́gbẹ̀ẹ́ mi àbí? Bó bá tásìkò wọ́n fohùn sí nínú ilé, ẹ farabalẹ̀ wò ó. Ẹ wàá mọ̀ wípé èèmọ̀ ń bẹ, èèmọ̀ ni lóòótọ́ lókùtù pẹ́pẹ́pẹ́pẹ́. Ṣé bí àwọn táwa ń jà fún rèé, àwọn tí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè ń jà fún, wípé káwọn ọba wa bọ́ lọ́wọ́ àwọn Gàmbàrí. Tolóyè Sunday Adéyẹmọ gbèrú wípé tó àwọn kábíyèsí gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àwọn Gàmbàrí. Ìbáwọn rèé, àwọn ni wọ́n ń pa ògo ọ̀la yìí, àwọn ni wọ́n ń dìtẹ̀ ògo ọ̀la, àwọn ni wọ́n sọ pé torí Fúlàní ni wọ́n ń pa ògo ọ̀la. Àmọ́ ibi tí kábíyèsí yìí rò pé wọ́n bá kò mà bá ń bẹ. Àtọ̀tún àtòsí wọn ọ̀kọ̀ọ̀kan ní máa mú wá. Ẹ jẹ́ n sáré gbé yín dọ́dọ̀ eléyìí, ìyẹn kábíyèsí yìí nítorí àwọn Fúlàní. Àbí ẹ gbọ́ báwo la ṣe débí? Wọ́n lọ́mọ Odùduwà ni wá, àwọn kan lọ́mọ kìnní kan ni wá. Tọ́da, níbo làwọn Odùduwà yìí náà wà? Ẹ dákun ọmọ Yorùbá. Àbí kìí ṣe pé àti jẹ ìwọ̀ kábíyèsí tá a dádé lórí, tí kìí ṣe pé láwàní ni wọ́n wé fún, tí èé ṣe gèlè. Ẹ má jẹ́ gbà yín lásìkò kọ́rọ̀ tí mò ń sọ bá lè yé yín. Ẹ jẹ́ ń gbé yín lọ sí ìlú Èkìtì, ẹ wá gbọ́ nǹkan tí kábíyèsí yìí sọ. Fúdìí èyí, ẹ wò ó bí àwọn ọ̀dọ́ ti tú jáde. Ẹ jẹ́ ń fohùn sí nínú ilé. Ọ̀yá òun rèé. Láti gbé àfọ̀ṣẹ àbáláyé ìlú náà tó jẹ́ pé kì í jáde síta, kì í ríta rárá, torí wípé wọ́n ní àfẹ̀ṣẹ yìí ó gbóná tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé ohun tá a bá fọ̀ sí létí dandan ni kó ṣẹ. Wọ́n ní kábíyèsí ń fi àfọ̀ṣẹ náà ṣépè, ṣe jàǹbá, ṣe mọ̀dàrú fún àwọn ará ìlú Ẹ̀pẹ́ ní tọmọdé tàgbà, wípé ìwà jàgídíjàgan ní kábíyèsí náà ló ń wù. Èyí ló mú kí àwọn ọ̀dọ́ àti àwọn àgbààgbà kan ní ìlú Ẹ̀pẹ́ Èkìtì kí wọ́n yarí wípé kábíyèsí ti ṣe ohun tí wọn kì í ṣe, kábíyèsí ti ṣe ohun èèwọ̀, èyí tó mú pé wọ́n gbọ́dọ̀ lé kúrò lórí apèrè. Gbogbo ìlú ló ti dàrú, kákú sọ pé gbogbo ìlú gan ló ti fẹ́ tú, torí pé àwọn ọ̀dọ́ sọ wípé àwọn ò ní gbọ́. Bákan náà ni kábíyèsí náà sọ wípé òun ò ní gbà. Ọ̀rọ̀ yìí ó sì fa nǹkan tó mú kí àwọn ọba tán tó bí bíi 12 kí wọ́n wá láti àwọn ìlú kọ̀ọ̀kan níjọba ìbílẹ̀ tó tó bí ìjọba ìbílẹ̀ 5 nípínlẹ̀ Èkìtì láti wá pẹ̀tù sí ọ̀rọ̀ náà, láti wá ṣe ìpàdé àlàáfíà pẹ̀lú àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn ìlú Ẹ̀pẹ́ Èkìtì. Àmọ́ ìpàdé náà kò yọrí sí àlàáfíà, kò yọrí sí pé kó mú èso rere jáde, torí pé àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ wọ́n fà kékọrí ni wípé ọba wọn, ìyẹn ọba Ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́ Èkìtì, ó gbúdọ̀ fi orí àpèrè
sílẹ̀ wípé ó ti ṣe nǹkan èèwọ̀ tí wọn kì í ṣe nílùú Ẹ̀pẹ́. Nílùú Ẹ̀pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí eku ò ké bí eku, ẹyẹ ò ké bí ẹyẹ, àwọn ọmọ èèyàn gan wọn ò fọhùn dáadáa bí ọmọ ènìyàn. Ìlú yìí ń gbóná lọ́wọ́ girigiri. Àwọn ọ̀dọ́ ti yarí o, àwọn ọ̀dọ́ sọ wípé wọn ò ní gbọ́. Kábíyèsí náà sọ pé òun ò ní gbàṣẹ. Bákan náà gbogbo àwọn lọ́balọ́ba náà ti ń gbìyànjú agbára wọn láti ṣe ìpàdé láti pe àwọn ọ̀dọ́ àti àwọn ará ìlú Ẹ̀pẹ́ papọ̀ wípé kí ọ̀rọ̀ náà kó lè lójútùú. Àmọ́ ọ̀rọ̀ náà kò lójútùú o. Kódà àwọn ìjọba wọ́n tún rán aṣojú wá láti wá dá sí ọ̀rọ̀ náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò lójútùú rárá. Ibi tí ọ̀rọ̀ náà tó lágbára dé nílùú Ẹ̀pẹ́ Èkìtì lọ́wọ́lọ́wọ́ báyìí, àwọn ọ̀dọ́ ìlú Ẹ̀pẹ́ àti gbogbo àwọn aráàlú wọ́n ti ti ààfin kábíyèsí pa, wọ́n ti lé kábíyèsí ẹlẹ́pẹ̀ tìlú Ẹ̀pẹ́, wọ́n ti lé kúrò ní ààfin wípé kò tọ́ kò yẹ lẹ́ni tí yóò dúró sórí àpèrè láti máa ṣe ọba lé wọn lórí lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe ìwọ́de lọ́pọ̀lọpọ̀ ọjọ́ tó sì jẹ́ pé ìwọ́de náà ó sì pàpà ń tẹ̀ wájú wípé dandan o àfilá kí kábíyèsí kó fi orí àpèrè sílẹ̀ fún wọn kí wọ́n lè fi ẹlòmíì jọba wípé ìgbà rẹ̀ kò tù wọ́n lára wípé ọwọ́ ìpáǹle àti jàǹdùkú ní kábíyèsí wọn ló fi ń darí wọn pẹ̀lú àwọn ìpè ńláńlá pẹ̀lú àfọ̀ṣẹ tí ó fi ń ṣe jàǹbá fún àwọn ará ìlú. Ẹ káàbọ̀ padà, ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ń gbọ́ nǹkan táwọn ọ̀dọ́ ń sọ? Nínú ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yìí, kábíyèsí tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí nílùú Èkìtì ló ti ṣẹlẹ̀. Àkọ́kọ́ nu, ẹlẹ́ẹ̀kejì ń bọ̀. Ó gbé nǹkan ìṣẹ̀ǹbáyé jáde, ìwọ̀n àṣẹ àwọn baba ńlá wọn tí wọ́n máa ń gbé jáde nígbà tí ogun bá dé tàbí ìgbà tó bá jẹ́ pé ìlú ò rójú tí ò ráyè. Mò ń sọ wípé ìgbà tí jàngbọ̀n kan bá ń bẹ nílùú, bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí irú àsìkò tí à ń sọ yìí tí àwọn Boko Haram, àwọn Fúlàní tí wọn ò já gbádùn, irú àsìkò yìí làwọn baba ńlá wọn máa ń gbé àwọn àfọ̀ṣẹ yìí jáde. Ó máa gbé jáde torí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé kí ló dé, kí ló fà á. Kò sí ohun méjì táwọn ọ̀dọ́ fi tú jáde tí wọ́n fi tú yáyá tí wọ́n tú yàyà nígbà tí kábíyèsí yìí gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ allegedly tó ti fi èpè yìí tó ti fi rán ọ̀pọ̀lọpọ̀ lọ sọ́run àrèmábọ̀ torí wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọlọ́hun ni, wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tàfọ̀ṣẹ àwọn aráàlú yìí ni. Ó ti mú mi, ó ti yà ń wèrè, ó ti mú mi, ó ti àwọn míì tó wà nílùú òyìnbó ti ní ṣebí torí pé o léèyàn nílùú èbó kò sì ní padà délé, bẹ́ẹ̀ kò padà délé. Àbí ìwọ tó wà nílùú òyìnbó tó sọ̀rọ̀ ìràwé ìjà dájọ́ ilẹ̀ ó sòkè, wọ́n ní bí kábíyèsí bá ti gbójú òkè báyìí ó ti pọ́ńtọ̀ mú bọ́ọ̀lẹ̀ ní àfi bí ìgbà tí wé bá já lára igi tí ènìyàn lára. Àwọn ọ̀dọ́ ìwà wò wípé gbogbo wa kọ́ lọ́ọ́ patú. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, wọ́n ti tilẹ̀kùn lé kábíyèsí. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọmọ Yorùbá pé mo máa ń sọ fún yín pé àkókò kan ń bọ̀ tí ó di horo sí horo. Àwọn kábíyèsí yìí wọ́n mọ̀ èèyàn lóòótọ́, wọ́n mọ gómìnà, wọ́n mọ ààrẹ, ìwọ́n mọ local government, wọ́n mọ àwọn olóṣèlú lára sẹ́nétọ̀ ń bẹ, rẹ́ẹ̀pù ń bẹ. Ìgbà tí èèyàn bá fi máa pe ẹ̀ka márùn-ún látòrí pírẹsidẹ́ǹtì, sẹ́nétọ̀, rẹ́ẹ̀pù, gọ́vnọ̀ àti local, báwo ni ò ṣe ní jẹ lọ? Ṣùgbọ́n mo máa ń jẹ́ kó yé yín pé
àkókò kan ń bọ̀, ìgbà kan ń bọ̀ tó jẹ́ pé gbangba ó dẹkùn, kedere ọ̀bẹ wò, akutuku ó hu, lálàá ó lù. Níbi tí àwọn èèyàn kan wà tó jẹ́ wípé táwọn ọ̀dọ́ ó dìde tí wọn ò ní kọkú, irú ẹ̀ làwọn ará bí yìí ṣe. Pé ń bo gbogbo èpè òun àṣẹ tó lóòótọ́ àwọn baba ńlá wa lónìí, gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ allegedly wọ́n ti bàjẹ́ mọ́ kábíyèsí mọ́ lọ́wọ́. Ẹni ṣàfẹ́ẹ̀rí fún aáyán òun ló ṣàrìnà kò fẹ́ díẹ̀. Kí là ń sọ yìí? Ẹ bá mi pín ètò yìí, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹjọ́ lọ fà. Nígbà tá à ń sọ̀rọ̀ kábíyèsí oríṣiríṣi, eléyìí tí ń bànújẹ́, eléyìí tí ń sọ̀rọ̀ bí sí àwọn èyí tó mú ìṣẹ̀ṣe tó dorí ẹ̀ kodò, tó mú ẹ̀sẹ̀ àjèjì tó mú wọlé Yorùbá. Táwọn aráàlú ń pariwo ipa àwọn ọ̀kà. À ń sọ̀rọ̀ nípa bí kábíyèsí ọba Olúwo, ọba Abdulrasheed Ọláwálé ní Àbádéwálé Tẹ̀lú. Àwọn aráàlú ò rí nǹkan kan ṣe sí, ó sì ń yan fàǹdà. Ẹ wò ó, Tẹ̀lú tó tún ju bọ́ǹbù míì lẹ̀. Bẹ́ẹ̀ ni mo fi sọ pé ọba di méjì tí wọ́n lé ká, tí wọ́n torí Fúlàní, tí wọ́n lé ara, tí wọ́n gbógun ti aráàlú. Àmàrí nǹkan ṣe sí, àmọ́ àwọn ọ̀dọ́ ìlú náà ti dìde. Ẹ má gbàgbé Prophet Táíwò Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára. Àwọn èèyàn ti ń pè wá lórí ọ̀rọ̀ bàbá yìí, tí wọ́n ẹnìkan tẹ̀ pè lónìí tó dúpẹ́ pé tó happy new month o, báyìí àti bẹ́ẹ̀ lọ nǹkan tí Ọlọ́run ṣe nípasẹ̀ bàbá. Ẹ̀yin náà láǹfààní àti pé bàbá lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n jù síta. Tẹ́ ẹ bá ti pè wọ́n, ó dá mi lójú pé rere lọ́lọ́run wọn ó ṣe. Ẹ̀já tẹ̀síwájú, ẹ̀já dọ̀dọ̀ bá fídíò tó kù nípa àwọn ọbàyéjẹ́ tí wọ́n ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Tó jẹ́ pé tó àlóògùn, àlágbá, àní nǹkan kan, àmọ́ ṣá àlọ́lọ́hun. Ọ̀yá ẹ tún wá wojú ẹlẹ́ẹ̀kejì ọba òun rèé, ṣó níbẹ̀. Mo ká ní àṣẹ gbogbo ọ̀dájú ogun tó sọ pé òrìè rí ọ̀nà àbáyọ, iná Ọlọ́run máa jó wọn dànù. Olúwa rán mi sí gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń gbọ́ mi. Ó pẹ́ tí Hánà ti lọ sí Ṣílò, ṣùgbọ́n lọ́jọ́ kan á dá Hánà lóhùn. Ogun wo lẹ́yìn náà ń là kọjá tó dàbí pé tí ń gbàdúrà tí ò sí ọ̀nà àbáyọ? Ṣé ní ìlú tẹ́ wà ní òkè òkun? Ṣé ní Nàìjíríà ni? Ṣé lórí iṣẹ́ ni? Lórí ọmọ ni? Ohun gbogbo lórí ìgbéyàwó ni? Ohun gbogbo tẹ́ ń là kọjá tó dàbí ogun. Ẹ jẹ́ a jọ gbàdúrà, ẹ jẹ́ a jọ wá ojú Olúwa. Kò sí tọ́lọ́run ò lè ṣe. Àfi tí yóò bá ti pàdé wòlíì tiẹ̀, òun ló máa dàbí pé kò sí ọ̀nà àbáyọ. Olúwa ló rán mi sí ọ wípé àkókò yín ti tó. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí láti jọ gbàdúrà papọ̀, kájọ wá ojú Olúwa, kájọ mú àṣírí ogun eléyìí tó ń jà yín. Òun náà ni +234 7024745427 lẹ́ẹ̀kan sí +234 7025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ̀yin náà máa rí ìyanu tí. Novice fún kálukú dẹ́wọ́ ọ̀tẹ́ tó tẹ́rí sí ọba ní sàbí yóò tó tẹ́rí sí ìlú ọ̀sà lórí ológun babaláwo ọ̀bájọ́ olórí aláwo olórí gbogbo ẹ̀sìn lọ sàṣìbí kò wù ìwọ kọ́ lọ kọ́ tiẹ̀ lọ bí falẹ́rẹ̀ kò ní kí n bò ní yóò sọ fún ọ sọ wọn má dé bẹ́ẹ̀ o má kọlu o má tẹ̀rí sí ìwọ kan lọ ìwọ tiẹ̀ lọ yẹ̀ wò kan lọ yẹ̀ pé tiẹ̀ kó sọ pé Olúwo ló ní wọn á yẹ̀ pé bó o lòun ṣé ó ṣe é mú kò ṣe é mú kò ṣe é kọlù láyé agbára ilé Olódùmarè nílé ayé yìí ní gbogbo ìjọ wọn ti ń jọba nílé ayé yìí níjọ wọn ti ń jọba nílé ayé yìí sẹ́yìn gbára ilé Olódùmarè àkọ́kọ́ ẹ̀ sẹ́yìn gbá àfin Olódùmarè kì í ṣe tí a ń pè bí ìtẹ́lẹ̀
ó ti bẹ̀rẹ̀ ní àfi Olódùmarè ló yí ayé mi. àkókò ẹ̀pẹ̀ bẹ́ẹ̀ bàbá mi. ó sì wọ àwọn ọba mi kí wọ́n bá fẹ́ kí wọ́n máa pe àwọn àlọ́ ilé Olódùmarè náà kí wọ́n tẹ̀lé ṣùgbọ́n tí wọ́n jẹ́ gbẹ̀yìn náà nítorí tí wọ́n jẹ́nu nítorí Olódùmarè sì ní aṣọ fún wọn. Wọ́n fẹ́ o wọ́n kọ etí ọba ti gbọ́ yọ ọ̀tẹ̀ ọkàbùkù. Èmi tí mo sì ń jàrò ilé Olódùmarè gbogbo ń tọ́ bá wù mí ẹ ṣe sí n ò ṣe é pa ayé assassin ò tó bẹ́ẹ̀ wọ́n ti ṣe bí ẹ̀mẹ́ta kò sí ètò sí. Ọlọ́run lè gbà fún un. Ọba ìwọ tó o fẹ́ gbé bá a fọ́n stroke. Ṣé àlè dìde mọ́? ó di tiẹ̀. Àlè dìde mọ́? Ṣé àlè dìde? Ìwọ tó o bá rán yẹn gan ìwọ gan ni wọ́n pa. Ẹni tó ẹ bá rán bírèèni rẹ̀ làwọ̀ ọmọ ṣe kí ni? Àwọn máa lò. Làwọ̀ ọmọ. A kàn pé ọba tó dá ọ tó fi ẹ̀jẹ̀ sí ọ lára ibikíbi mo tiẹ̀ lè mọ́ gbọ́ mo lè mọ́ gbà mọ̀ gbà tẹ̀ ń plan yẹn ṣùgbọ́n ẹni tó ní wáyé tí ń wo ọba tí ó fi yàn lẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ ìjọba wo ni o ti máa plan yìí ó wù ọ́ tó bọ́ bí odò kọ lọ plan ọ confam ni o kò tí ì sí ọba náà. Ẹ káàbọ̀ padà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. Bí mo ti sọ fún yín lórí ọ̀rọ̀ bàbá wa Prophet Taiwo Solóyè, ẹ ti gbọ́ nǹkan tí bàbá sọ. Ẹ pè wọ́n o, ọdún lọ sópin lágbára lọ ohun ọdún yóò ṣẹlẹ̀ nínú ayé wa. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Tẹ̀lú, ẹ gbọ́ nǹkan tí kábíyèsí sọ. Ǹjọ́ ẹ̀yin ti dáyé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pàápàá ẹ̀yin bàbá wa, ẹ̀yin rí kábíyèsí kankan máa sọ̀rọ̀ eléyìí. Àmọ́ kì í ṣẹjọ́ kábíyèsí yìí o, gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ, kì í ṣẹjọ́ ẹni jàmàlà tí ò ṣánwọ̀. Ẹ̀yin tẹ́ ẹ fẹ̀gùtì sẹ́námà, ẹ̀yin la rí bá wí. Ifá yín tẹ́ ẹ dá nílùú Ìwó níjọ́sí, òun ló ń dárú àrà yìí. La ṣe ń sọ wípé àgùntàn tó bá gbá járìn yóò jẹ̀gbẹ́. Ààrẹ ní kábíyèsí Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ kò sí ìkan Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ lóòótọ́ wọ́n jọ gbé Canada, bóyá torí ẹ̀ àwọn kan pariwo náà nítorí kí fámà máa ra Canada fáwọn ọmọ o. Àwọn ìlú kan tiẹ̀ wà tí wọ́n fẹ́ jọba báyìí pé Ifá táwọn fẹ́ dá yìí, àwọn mọ̀ pé aráàlú òyìnbó náà ní òmù kọ́ àwọn Canada yára o, kì í ṣe gbogbo Canada ní ọ̀dà. Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Ìwó Adédà, ìjọ wo ló ti sọ̀rọ̀ sáwọn alálẹ̀? Ọba Ìwó Adé ń ṣiṣẹ́ ṣe àwọn ọba Kùránì, òun lè bá já sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn kọ́ ni mo ti ẹ̀ bá wá. Ohun tó kàn mí rèé, nítorí pé ẹ̀yin kábíyèsí ẹ fẹ́ Fúlàní, òun ni ìran Yorùbá ò fi jẹ́ nǹkan kan fún yín mọ́. Àṣà àti ìṣe wa ló fi di òtún bá ń tẹ̀. Ẹ gbọ́ nǹkan tí bàbá yìí ń sọ. Ṣé bẹ́ẹ̀ tó bá jẹ́ gbà wáṣẹ̀, ṣé bẹ́ẹ̀ lẹ ṣe súnmọ́ Ọlọ́run tó ni? Kábíyèsí ọba Olúwo tìlú Ìwó, ṣé bẹ́ẹ̀ lẹ ṣe súnmọ́ Ọlọ́run tó? Bẹ́ẹ̀ lọ́lọ́run ti gbọ́ yín tó. Ẹ ṣe fi ohun Késárì fún Késárì tọ́lọ́run fún Ọlọ́run. Bẹ́ẹ̀ a sì rí àwọn kan tí wọ́n tún dúró ní ìbá wọn wí. Bí mo ṣe rí ẹni tí ó ṣàjẹ nílé kábíyèsí, yóò ṣàjẹ tiẹ̀, yóò sì yó. Ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi pín ètò yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́, bá ń subscribe sí channel yìí, bá mi share ẹ̀, jẹ́ ọ̀wọ̀ gbòòrò ayé lọ. Rójú àwọn kábíyèsí ọ̀bàyéjẹ́ torí Fúlàní, kábíyèsí dáná sun àwọn ọ̀dọ́ ìlú. Gbẹ̀gẹ̀dẹ̀ gbiná, ó lágbára, ó lé kankan. Á tún pàdé, ó dàbọ̀.